عيني كأنك قادي خلقت كما تشاء. èmi ní jẹ́yàn lójú kéèyàn lẹ́yìn. حياكم الله. olówó má bọ́ kòtò má bọ́ gègèlè à ń jẹnu owó ẹ̀ ní tó bọ́ sọ́kàwé. أكرمكم الله الكريم. bọ́ọ̀ bá ti dá sáwọn èèyàn wọ́n máa ronú ọjọ́ ọkù rẹ ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níwà ẹ lọ níwà. ọ̀rọ̀ wà ni mo fẹ́ sọ ń bí lónìí wà. أولها gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ó lójú tí ó lẹ́yìn yóò níwà mẹ́wàá. سلامة الصدور. gbogbo ẹ̀yin àfà ẹ má bínú o tọ́lá ti máa rẹ tí ó gbé bolo ti rí ibẹ̀ ẹnu rúùlù bayan tí à ní o mo lè yá ọ tí à ní o ọ̀kan lé mo lọ lé ní o. سلامة الصدور. gbogbo ẹni tí ó bá lálẹ́ ẹ bá nǹkan mẹ́wàá lọ́dọ̀ rẹ̀ tẹ́mi fẹ́ sọ lónìí nù ká lè gbowó ká máa lọ́n ti a àwọn tó ń lọ bùnmí bàbá ti kú bí bọ́ọ̀ bá ti ní nǹkan mẹ́wàá lọ bèrè bí wọ́n ti wọ́n kọ̀ọ̀rún ẹjọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń pariwo máa check yìí tí ò sí ẹ̀ka tí ó tẹ̀lé ẹjọ́ àwọn tẹ́ bá ń tẹ̀lé lọ campaign ẹ lè máa mọ̀ ń sọ̀rọ̀ lọ àti campaign bí ẹjọ́ ẹ máa gbọ́rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ kìí sèmi ṣẹ́gbọ́. سلامة الصدور. àbẹ̀rù pé microphone tẹ́ ẹ máa gbọ́ lẹ́yìn àṣùbà rẹ̀ rò pé sọ̀rọ̀ ni microphone lè olókùn ní sọ̀rọ̀. àkọ́kọ́ nù tí jẹ́ èèyàn ní tí jẹ́ èèyàn soríire téèyàn lálẹ́ tí ó tún láàárọ̀ sàlámàtù sòdò jẹ́gbà àyàrí ọmọ. má ládìí ọ̀kan jẹ́gbà àyàrí ọmọ kí ló dé tó tààrọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ tó sórí ibú kọ̀tẹ̀lọ́gà wa ibà máa ń sẹ́wọ̀n fọ̀gáàrí àtẹ̀ntí ọ̀tẹ̀lélẹ̀ ẹ lọ ní sàlámàtù sùdúr. agbo ẹ̀yin olóṣèlú la wà lónìí agbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún yín ìgbà àyà yín ò clear síra yín ẹ̀yin náà lẹ́gbowó òbò lẹ̀ ní mú débi tí wọ́n ní ẹ mú lọ ṣé iye wọ́n ní ẹ̀rà àbùkù ọ̀kan lẹ́ẹ̀rà. سلامة الصدور. ọwọ́ ayíwọ́ tán ẹ̀ wá wòrán سلامة الصدور. ẹ kàn dá sí àwọn adéwìn bínú ẹ dá sí àwọn adéwìn bínú àníyàn yóò dá fáwọn tí mẹ́wájú yín ẹ̀rọ dáadáa rọ àwọn ọ̀gá yín ẹ sì lọ́ máa wò ó bàbá wa Salaudeen Ọláyíwọlá ni wọ́n máa ń pòwe wọ́n lẹ́yìn ọmọ òjò gba pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá àmọ́ tí wọ́n ṣẹlẹ̀ ọba ìyá rẹ̀ ló jẹ́. سلامة الصدور. èmi ló dé tẹ̀ lámọ̀ náà ẹ jẹ́ gbà yá yóò clear ẹ jẹ́ àjẹntà jẹ lára wọn kí wọ́n máa lọ ní ẹ ti lọ ní ìsìn ojú tìwọ́ náà láyìí ọ̀parí olè ga pamọ́ ẹ̀yin lẹ́ bá kẹ́jẹ́ ṣùgbọ́n kò sí tọ́lọ́run ò lè ṣe òòrùn tó kù lókè tá a sọ ọ́ sá. ẹjọ́ àṣàlátù fún ti ọlọ́run ajá àti àwọn olè gbókẹ́nu rẹ̀ ọ̀yà o bàbá gbogbo yín ni mo jẹ́ bàbá gbogbo yín mo jẹ́ ẹjẹ́ àgbàgbé ẹ̀ ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ ní sọ̀rọ̀ ó sì àáfà ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ ní sọ̀rọ̀ yìí sọ ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ ní sọ̀rọ̀ àáfà ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ ní sọ̀rọ̀ ibi tẹ́ ẹ kù sínú bá ara wọn mìíràn ibi àwọn náà bá kù sí àtọ̀ fún wa alẹ́ ẹ̀ lóòótọ́ èyí ṣe tí wọ́n kówó òbò fọ́tọ́ kọ́ lọ ráìsẹ̀tì sáńsẹ̀tì wọ́n ní ọlọ́ọ̀rà wọ́n kówó púlì unit rẹ fún ọ sí lọ ọlọ́ọ̀rà maestv àbẹ́wò lọ́wọ́ jù ọlọ́ọ̀ta 13 pro max ọwọ́ ní kó o lè máa fi yà ránṣẹ́ wọ́n náà fi ọ̀rá fóònù ọkàn rí ọ̀dá àníyàn rí ọ̀dá ẹjá níyàn yín ọ̀dá sọmọlá kejì gbogbo ẹni àníyàn rí ọba dá òní sọ̀kalẹ̀ ayọ̀ sẹ́lẹ̀ kejì. wọ́n sì kíkọ́ ní sáàni. ṣé ọ̀sẹ̀ tí ó yóò bá nẹ́bí mọ́. wọ́n sì kíkọ́ ní sáàni. ẹlẹ́kejì tí jẹ́ tìwọ́ tẹ̀yìn ọ̀dá ni kọ́mọ̀ sòótọ́. wọ́n sì kíkọ́ ní sáàni. lórí bẹ́ẹ̀ ní sòótọ́ ẹ má sòótọ́ bójú èèyàn yọ bọ́ àwọn sòótọ́ fún òótọ́ ẹ jẹ́ kó òótọ́ wà ní ọ̀rọ̀ yín gbogbo àfáà tí ọba ti lóòótọ́ lẹ́nu kò lè gúnlẹ̀ ayọ̀ ẹ̀yin àfáà eléyìí náà bá ń wí gbogbo àwọn tẹ̀ ń bá ń gbowó lọ́wọ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀ bá bọ́n fìlà òun kó bọ́n wa lórí ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo mi àdéhàrà sí orí nẹ́ẹ̀tì
mo mẹ́ òótọ́ ọ̀rọ̀ ni àwọn kan wá rò pé kankan ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ níbo ni nǹkan àwọn ti ṣẹlẹ̀ sáwọn wo ọ̀rọ̀ má sọ̀pù etí mo mú lọ mo ti sọ. وصدق اللسان àṣìwé ọ̀rọ̀ ọlọ́run fẹ́ mú náà ọlọ́run tẹ́mi rẹ̀ ti múlẹ̀ وصدق اللسان ọlọ́run tẹ́mi rẹ̀ ti parí ọ̀rọ̀ ara wa mo ti sọ̀gbà tí wọ́n dé fún un. وصدق اللسان tálẹ̀ nìkan tàkà sí orò pé mi náà bọ́ mẹ́wẹ̀ wá jẹun ni gbogbo ó dà nílà yọ security lẹ̀ ìforú mi so èmi mà ní èmi tí mo so lẹ́tà tí mo ń dẹ́rù bara mi. وصدق اللسان وصدق اللسان adéwìn ní òótọ́ ọ̀rọ̀ tó ń sọ lọ́jà yọ gba tiẹ̀ mọ́ fòótọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹjọ́ gbẹ̀yìn tẹ́ bá lóòótọ́ lẹ́nu táwa bá tán sára sí mò ń lóòótọ́ lẹ́nu ni kódà wa bá ṣe tí ọ̀dà bá ṣe já àpá ìkì fíìmù wa yọ̀wọ̀ ní ọ́fíìsì wa bá mi ní pé bàbá ẹjọ́ ó tilẹ̀kùn ọ̀rọ̀ wà ẹ jáde mo fẹ́ bá bàbá sọ̀rọ̀ yọ̀ lẹ̀ sòótọ́ ọ̀rọ̀ yọ lọ lórí tà ní lè sòótọ́ ọ̀rọ̀ fún yín gbogbo ẹni tí máa ń tàn ilẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí وصدق اللسان àwọn tí máa ń tàn ilẹ̀ fún lẹ́ran iléyá àwọn tí ọba ti tàn tí wọ́n bá ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹni wọ́n papọ̀ wọn rẹ ẹ ti gbàgbé pọ́lọ́run á máa papọ̀ èèyàn rẹ nú láwọn olùmọ̀ àbúrò sọ ẹlẹ́ẹ̀kẹta أياكم وتودع النفوس wọ́táwà dúró novos láti mú ìdí ìnàba sójú ọ̀nà láwà àwọn àfáà ti wo tí a nù àwọn eléyìí ń wo tí a ẹlòmíì ti wo tí a ní ìsìn yóò tó gún ọdún àmọ́ ń wà káàntì lójoojúmọ́ وتودع النفوس àtàwọ́dọ̀ novos ìdá àtàkùnmù kẹrìmù káwọ́ mi ń bá kìrìmù وللخالق الكبر على كل عالم ومن كان ومن كان ذا كبر من الخلق آلكم وللخالق كبر على كل عالم ومن كان ذا كبر من الخلق آلكم ومن كان ذا Akí ọ̀nà rẹ̀ bùbù mi jẹ́ yọ. Ọlọ́run ló nílà wa ní orí àti máa gbókọ yín ti pẹ́. Ó kọ yín dààmú àlẹ́ ara sí ipò wọ́n pọ̀ nígbà wọ́n kà fún wọn ló ti tó bá wọn. Ẹ sábì bùbù mi jẹ́ yọ lẹ̀ ẹ̀ ní parẹ́. Ẹ̀ ní parun. Albarka Neb Muhammad. Ẹlẹ́kẹta nínú tí jẹ́yàn lábẹ́ ìtẹríba. Sọ̀kalẹ̀. Ẹ̀dì ẹ̀ sọ̀kalẹ̀. Sọ̀kalẹ̀. Kí ló dé? Májẹ̀mí rẹ̀ ọ̀gá. Àìsọ̀kalẹ̀ yín ni ò jẹ́ rọ́nà tẹ́ gbà lọ. Àìsàn tí ń sẹ́yìn tẹ̀ ń gbé pò ìlú èbò ogun rẹ̀ ń bẹ lọ́wọ́ gateman yín. Gateman yín ti ń roko wájú ta yín ogun tẹ́ẹ̀bì wòsàn ń bẹ lọ́wọ́ rẹ̀. Romance àwọn èèyàn, romance àwọn èèyàn. Ẹ kó àwọn èèyàn mọ́ra, embrace àwọn èèyàn. Kí ló dé? Ẹ dààmú ẹ tó lówó ẹ tó ń dààmú ẹ tó ná. Ẹ kọ́lé ẹmọ fẹ́ǹsì ẹ tún fi wáyà sí ẹ tún gbé náírà fẹ́ǹsì kí ni wọ́n bẹ́ correction center kí ló kù correction center. وللخالق كبر على كل عالم ṣé káyé gbóró. ومن كان ذا كبر من الخالق هالكم. mo dà àríbìdésí eníbògì àsáàsì àtàní tí a nù lẹ́dẹ̀. ومن كان ذا كبر من الخالق هالكم. àwọn èèyàn gbọ́ wọ́n tún wá lọ máa sọ̀rọ̀ bí láìdá lọ́dọ̀ múdà ẹ̀ńtẹ́mi rẹ̀ jọ múlẹ̀. ومن كان ذا كبر. ومن كان ذا كبر من الخالق هالكم. gbogbo ẹni yòówù tẹ́mi rẹ̀ bá ti ga yọ parun. má ṣe tó fi parẹ́. èmi ló dé àbúrò bàbá rẹ̀ wọ wálé oní ọlọ́mọ fọkọ̀. wọ́n ní bọ̀dá ẹ lọ́ máa ran àwọn ọmọ yẹn lọ́nà ẹ máa bá wọn fomi sára ọkọ̀ yẹn.
Agbára ń tá a fi ní ẹ̀ka ìwé nù ṣéwèé tí wọ́n kà láyé rẹ̀ fi dáa àìmọye dìgírì tí ń so yẹ̀ sí ibi ìgbà ká wọn mọ́nu ẹjọ́ ẹ má ríra yín gbogbo ẹni yòówù tí máa ń ríra rẹ̀ kò lè sọ̀kalẹ̀ ayọ̀. Bàbá káàdà lọ akíwọlé ìmúlẹ̀ kan níbi ìlà olùkọ́ wọn. ebe yẹn ni òsì ń bí tá a dákọ rẹ̀ tí gbogbo èèyàn hó kò ríra rẹ̀ ní ìbélò adéjàre. bẹ́ẹ̀ bá sì ríra rẹ̀ lọ́dọ̀ wa ni ó ti gba lancet. bí n bá sọ̀rọ̀ bí ọba tí ọlọ́run ò lè gba microphone lè lẹ́nu mi omi ìlú ni wọ́n máa pè mí sí sẹ́mi gan aráyè ni. Àlẹ́kùnrin àálẹ̀ mi ọ̀hún. ẹnìkan jẹ̀ka lọ ní town hall ní ìsìn bí tí wò mí bí ní ọmọ ìbànújẹ́ gbogbo fóònù ni mo ti ní wọn pa nítorí tiẹ̀. Bàbá kan náà láti wúri rìn lọ. ìsínú ẹni èèyàn lè fòde sakọ sí èmi máa yẹ òde wò kí n tó lọ ni èmi máa wò ìtọ́ba lẹ́ran ni mo máa wò dé eléegun. ẹ̀rí tí mo sọ̀rọ̀ àmì dá nítorí owó ni ọ̀wá lówó kan yìí sí tí n bá bá gbádà mi ní ìsìn ó rí pé mo ti tutù dègbélé ọ̀wá lówó kan yìí sí owó rẹ̀ olóyìn sí àsìmù jù bẹ́ẹ̀ lọ ni àmọ́ tó ti bẹ́ẹ̀ náà bó ṣe dáa tó náà torí parípa òun gbà ní. sẹ́lẹ̀ kẹrin. Àkìrámà kó wọ́n ńlá wọ́n sọ ká wọ́n tún fìlì mẹ́rì. ẹlòmíà máa da síra rẹ̀ tó ní da sáwọn èèyàn irú wọn òde wọn ò ṣe lọ bá sì ń bá da síra rẹ̀ tí ò da sí gbogbo yìí tóun láàmà bíìlì ebi torí pé àmọ́ pé gbogbo orú yìnyín wà ní ẹ̀sán wa rẹ̀ lọ́jẹ̀ lónìí Sunday tẹ́ ìráyè òní Sunday lálákọ̀wé máa tún léṣe òní Sunday lẹ́ fi sùn èékánni yín tó pọ̀ mí ìpàtìlẹ̀ gbàdé bí lónìí àsìmù ìṣèyàn bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ débẹ̀ àsìmù ìṣèyàn bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ débẹ̀ ìwà tó ń wù ní ọmọ fìlẹ̀ o bọ́ọ̀ bá ti fìlẹ̀ yín kankan ò lè sí ọ ẹ̀sìn mọ́jà tara wa àṣà tí ó wọlé gbọ́ máa di ẹni ìyá ó jẹ́ ẹ̀yin ni ó gbà kùmọ̀ báwa náà ṣe jẹ́ nǹkan kan inú ọmọ inú ọgbà wa làásìmù wa. Wọ̀sọ̀ká wọ́n tù wọ́n fìlìmẹ́ẹ̀lì. Wọ̀sọ̀ká wọ́n tù wọ́n fìlìmẹ́ẹ̀lì. ẹlẹ́kẹrin. Wọ̀sọ̀ká wọ́n tù fìlìmẹ́ẹ̀lì. ẹlẹ́karùn-ún sàkáwọ́tù fìlìmẹ́ẹ̀lì. bòmídé yọ lára tí jẹ́yàn lẹ́yìn ní kéèyàn máa fáwọn èèyàn jẹ́ wọ́n nǹkan sáwọn èèyàn lẹ́nu gbogbo ẹ̀yin tí a ń hèlì ẹ máa wẹnu àwọn èèyàn ẹ̀ ń tẹ́ bá ti rí kí ò hèlì yẹn ránṣẹ́ sí lọ́la. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tún fìlì máàlì. Idiot jókòó wá ẹ̀dí ó jókòó wá ó ti dábà náà Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tún fìlì máàlì. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tún fìlì máàlì. bó ti yé orí nù máa wulẹ̀ pàtẹ́wọ́ ọgbọ̀lọ́n tóbi ni gbà fọ́gẹ́ ẹ̀ bí ọba gbà fún wọn kàn máa taari fáìlì ìta wọn ò ní tí ó rí kẹ̀kẹ́ lẹ́yìn olóṣèlú tẹ́ ẹ̀mọ̀ ìyá ti jẹra yín ẹlòmí ọkàn máa ru àdẹ́ntìtì kì í tí ò ní sí náírà kan mẹ́ ẹ kàn máa gbọ́ pé ẹni ẹ̀mọ̀ ti parí bọ́ o ta láàgbẹ̀ wọ́n ní ẹkùn màtánìtì ta ló kó ta wá lọ̀gá mìíràn yọ́kà máa gbé nọ́mbà ara mọ́tò kì í sá. Wọ́n sọ pé wọ́n tún fìlì máàlì. Idiot! Ọlọ́run ló débẹ̀ ó ti débẹ̀ ló dáadáa máa wo tàwa tá àtẹ̀lé ọ tọ́rọ àtẹ̀lé ọ kí ló dé ó lè tí máa gbọ́ ó lè tí ó jẹ́ dáhùn tí èyí máa parọ́ fún bí mo ṣe tí ẹ̀ nígbà tí ẹ̀ ń pọ̀ tí òótọ́ ọ̀rọ̀ náà ẹ̀dá kùn ó tó bẹ́ẹ̀ tí ó dé nǹkan mi kù wọn ò fi dá ṣé yọ àdínú àwẹ̀ yóò pé wọ́n fagi ló kọ mi àbí yóò dínú léyà yóò ní wọ́n mọ̀ fún lẹ́rọ̀ ọdún kí ní èkún àbí tí wọ́n bá gbá microphone mú yíbi lókù ẹ̀dá kùn kí láàmà tẹ̀sí ọlọ́run ló tì lẹ́yìn àwọn òtì lẹ́yìn ọgbọ̀dúlé wọlé ọgbẹ̀ ìbúrú wọlé kò ti dá alága wọ́n ni ọmọ ràn ró tọ́rọ àwọn oró kan bẹ tí máa yíyẹ lọ. Sàkáwà fìlìmáàlì ẹjẹ́ òyìn ọba iná nínú tẹ́ ní sóbò wọ́n yíwà padà ọ
وسخاوة في المال. sàkáwọ̀ fìlmán ẹjọ́ ẹ fún àwọn èèyàn jẹ èmi ló dé ẹ sì láhùn bí ẹ̀yin síbí ẹ láhùn bí ẹ̀yin síbí tí ìgbé nǹkankan ẹ lè rẹ́yìn síbí kó gbé ráìsì. إذا أقبلت الدنيا إليك فجد بها ọ̀rọ̀ nọ́ọ̀sì على الناس ترى إنها تتقلب. ọ̀nàdìbò azeem àánú rí àṣẹ níjọ́ mi àwọn èèyàn mọ bí ẹsẹ̀ gbowó lọ rẹ̀ kọ́ wọlé wọ́n sì máa gbé masínì wá láàárọ̀ ọjọ́ kejì èèyàn mẹ́rin lórí ọ̀kadà kan níjọ́ mi wọ́n á máa sí léyà wọ́n lè yàánú ọ́fíìsì mẹ́jọ àwọn ọ̀nàdìbò la béèrè mọ́ ìwọ́n lọ́jọ́ ọ̀nàdìbò nu ara mi nìṣẹ́ ẹ lọ ọ̀nà ẹ̀yìn mẹ́rin. إذا أقبلت الدنيا ẹni tó bá ní kó fún àwọn èèyàn إليك فجد بها. ẹ má rin àwọn èèyàn lásán kọ́lọ́ wọn bá rin ẹ̀yin náà lásán ẹ̀tọ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe fáwọn èèyàn ẹ ṣe fún wa ìwọ̀ tó bá yẹ kẹ́ ẹ ṣe fáwọn èèyàn ẹ fún wa níwọ̀ wọn kí ló dé ẹ pa kò ní ìdíyín nìsín kò ní ìdíyín nìsín ẹ má lọ. ara tí ń bẹ́ bí ayé ọ̀nà nù wọ́n fẹ́ mi láǹfààní wọn mẹ́rin pé mọ̀ lẹ́sàn kí ni yé sàn. على الناس ترى إنها تتقلب. ẹjọ́ ẹ máa ṣe sàárà ẹ ní sàárà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ẹ̀ ń kàn fi tí máa ṣe ara yín kílẹ̀ ń wá ní umura ẹ fà wálẹ̀ àtàdá bọ́ bá ti dábùjá máa kó alọ́ mẹ́rin mẹ́rin ó kó atánlẹ̀ máa kó alọ́ mẹ́rin mẹ́rin májì àgbọ́fọ́ lọ umura kò sí tó fẹ́ lọ mú bẹ́ẹ̀ ara mẹ́rin ò lè já àfáà lóòótọ́ bọ́ bá lọ umura máa kó yẹn lẹ́yìn kò sí tẹ́ fẹ́ lọ mú ní umura tó lé tẹ̀ ń fi tí máa ṣe ara yín ẹ sọmíìtì ara yín ẹ sọmíìtì ara yín sára àwọn àfáà ẹ sọmíìtì ara yín bí màá ti sọ kálẹ̀ nu ẹni tó tá submission fún wa bẹ́ẹ̀ bá rí tá à ń bá yín jà tá à ń bú yín lẹ́yìn àsùnbà ẹ̀ dá ni kì í ṣe pé tí wọ́n á máa pẹ́ máa jàǹsù ẹ̀ wà bá wa ni pé kí n mú sí ẹ má bínú tọ́ra àdúró lọ́dún mẹ́rin yín ni a lè má rí nǹkan gbà lọ́wọ́ yín lọ́dún mẹ́rin fún bébí òní pa wá àmọ́ lẹ́yìn ọdún mẹ́rin ẹ̀yin náà dáràn ẹ má jẹ́ àtàkà sí yín gbogbo ẹni tí ó bá ti ní sàárà ọ̀rọ̀ ayé wá. على الناس ترى إنها تتقلب. arákùnrin kẹ mẹ́lìkù ọmọ dínárì حياكم الله الكريم. ó ló ń fẹ́ lọ hajj ó yẹ kí n nara tábọ̀ náà rébù tó rò náà máa nara tábọ̀ mi lẹ́tà sẹ́ẹ̀dì tẹ́sì sí tí a tá láti ọ wọlé ọwọ́ ló ń fẹ́ lọ Mẹ́kà lẹ́yìn ọ̀ tó bá dágbére fáwọn ìyàwó rẹ̀ àtàdá ó là fẹ́ rìn lọ́dún yìí ẹ fẹ́ lọ Mẹ́kà ó ní bẹ́ẹ̀ ni owó ti pé owó ti pé ìgbà náà wọ́n máa fẹsẹ̀ rìn bí irú ètí bàbá ní olúmọ̀fó lọ bàbá ìmọ̀ manzafil Islam bàbá tó bí àfá àwọn sàkọ̀fí àwọn nìkan oṣù olókù lẹ́dẹ̀ẹ́nú àwọn tó fẹsẹ̀ rìn lọ Mẹ́kà àwọn nìgbà sẹ́kù lèmi máa ń sọ fáwọn èèyàn ẹ má fara kọ́ lára bàbá wọn torí tó bá fi omi bẹ̀rù tù sépè fún èèyàn yóò mú wọ́n lọ wá dórí àtàn lọ́bá bá obìnrin kan ọmọ ìlú wọn gbogbo wọ́tọ́ ọ̀rẹ́ tí ọ̀dá fún tó tilẹ̀kùn ó tí mà bí wọ̀rọ̀ ń padà bọ̀ àgbàkù rẹ̀ ó wá rí lọ́wọ́ ní ṣẹ̀rí fún múmìnà ìyá múmìnà kí ló ń ṣe lórí àtàn wọ́n ń jòkó adìẹ ọláàfà máa lọ ta ní ìjàlá yé adìẹ ebi ìtaàbà jẹ ní ebi wọn pa ni bó sì bá mú yàn dọ́rùn kù sí tí jẹ́ jífà lọ́dọ̀ olùsì òsìmọ́lágbé a ní kí n ti yó bí ẹ fún lẹ́rẹ̀ yóò tó fi pamọ́ a ní wọ́n fi lórí ọbẹ̀ ìjọ kejì dídá fún tó dáa fún ló jẹ́ ẹ̀rọ pé ìyà òsì lọ́dọ̀ Ọlọ́run ìyá mọ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan ń jìyà lọ báyìí tí wọ́n sì mọ́jọ́ káwọn ọbọ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ ti wá bọ́ lẹ́nu ìyà táyàn ọ̀dààmú nínú yín àràmọ́ ló jókòó ìbọn máa rán yàn búrẹ́dì kiri ní ìsìsọ́ ọ̀dà kiri fúnra rẹ̀ rí ìwọ náà ti bọ búrẹ́dì inú ọ̀rá rí àtàdá tó ṣe jákàtà sọrí wọ́n ìlà màná yìí
bóni yín bá dáa ẹ máa dúpẹ́ fọ́lọ́run ni. Ó wá sọ fóbìnrin pé kí ló ṣe ọ́? Ó ní gbèsè ló ń jẹ, gbèsè ló dé nínú ìlú. Níbo ni kó wọn jí láàárọ̀ kí wọ́n máa wá sìn lówó, kó wọ́n fẹ́ sùn lọ́sàn-án kí wọ́n máa wá sìn lówó, kó dalẹ́ kí wọ́n máa wá sìn lówó, òun fìbànújẹ́ sùn, òun fìbànújẹ́ jí. Ló wá wò pé ẹni ọba wà lórí àtàn tó bá ti kúrò lórí àtàn ibi òní lè béèrè owó tó jẹ mọ́. Ọlọ́run mọ́kàn lè gbèsè fún wa o. Èyí tá a jẹ Ọlọ́run bá a sán o. Orúkọ sẹ́ni tí ọ̀jẹ̀ gbèsè o. Bọ́ọ̀ bá lọ́mọ ń léèwé ló kù. Ọkùnrin láti dunya ilayka fadunya. Arákùnrin wa ní èlò ní gbèsè tó jẹ. Ẹ máa wọ Ọlọ́run. Nígbà tí ó sọ iye gbèsè tó jẹ, ó ṣe déédéé owó tí ń gbé lọ Mọ́kà. Ọkàn gbé owó ní onígbà mo lọ Mọ́kà sí ọlá. Ó ní mo lọ Mọ́kà sí ọlá. Ọkàn padà lọ́nà ni. Ó wá lọ jókòó ní mọ́sáàsì, wọ́n ṣẹ̀ṣẹ̀ látù. Bó wọn bá rà nàbí, òun sá ti rí gbèsè. Ó wá dìgbà àwọn ará Mọ́kà dé lónà bá lóun lọ dé. Iyọ̀ tí ó yọ lọ́ọ̀kan, ìmọ̀ táwọn ìyàwó rẹ̀ kọ́ rí ní pásọ tọ́wọ̀ lọ́nlé náà ló tún wọ́pọ̀. Àfá ẹ̀ pààrọ̀ aṣọ ní oní ẹ̀fì nílẹ̀. Ní bá ń ronú. Bí sí tí àwọn ìyàwó pé báríkà rẹ̀ òye. Báríkà rẹ̀. Ó nígbà wèrè ara yín bá san, ẹ béèrè tí ń ṣẹlẹ̀. Báríkà kọ́, báríkà ni. Báríkà kọ́ baríkéèdì ni. Bùlá àdìbàlẹ́jì ìbúnilá ilé ìkàwájú ti à. Ọba tó kọ́ ló ra wọn. Ìkẹ́nu ìyàwó rẹ̀ sì ní kọ́bọ̀ ra góòlù bọ̀. Ìkan ní ó bọ̀ ra sọ kírun àti tẹ́ kírun bọ̀. Làbá bá jókòó pájú ta. Lọ́ba pe àkọ́bí rẹ̀, ó ní mo gbọ́ pé alálàájá ibẹ̀ ń ti dé. Kí á lọ kí. Bọ́bá ṣàdúrà fún abọ́yọ́lọ́ lè pété àná ìyálẹ̀ mi. Làbá Málíkì ọmọ dínárì lọ́ba déwájú ya ìyá ń bá ní afẹ́ mọ́ kí mi o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tẹ́ ẹ bá kí mi yóò dùn mí o. Ẹ wo ẹ jẹ́ arọ́jú sóore. Ọlọ́run àmọ́ gbàgbé ẹ̀ṣẹ̀ àmọ́ kò ní gbàgbé ẹ̀san. Ó ní ẹ jẹ́ arọ́jú sóore. Ìyá ń bá ní èyí ti jẹ́ òun kí mi ní má kí mi. Ebi mo rí ọ̀gá àbàmì tó ti ń tà wá fún ebi mo pè ọ́ ibọ̀ dáhùn. Kíkí ìyàwó lọ wá kí mi lé ní ìṣiṣẹ́ mo tọrọ owó lọ́rẹ́ Mọ́kà ni. Ó ní mo bàbá bá ní jẹ́ àlọ́ eléyìí mú wèrè bọ́ Mọ́kà. Wèrè àtẹlẹ́ ìyẹn ẹjọ́ dé. Orí mi ń ka àbàkà kó ti rí mi. Màkàmọ́ Ibrahim ló ti rí mi. Làbá bá délé lọ́bá fẹ̀yìntì. Ní bá ń làágùn. Làwọn ọkùnrin kan bá dé. Láàfáà. Kó lẹ wá rèé. Kí ló dé? Wọ́n sì pín ánú lé. Ẹlẹ́fẹ́ lọ tàwáàfù àṣírí mọ́. Àfáà ní èmi Málíkì ọmọ dínárì fún òdé Mọ́kà. Làfọ́ ọba tó wọlé lóbìnrin méjì kan bá dé wọ́n ní ẹ bá pín án ẹ má bọ̀ ẹ má wọlé ẹ̀ ń sá lọ́gbẹ̀ rí à. Kí ló dé? Ẹ̀ ìṣe èèyàn. A sì rí ní Màdínà. Ẹ sì kó owó fún mi pé kí n lọ bá ra góòlù fún ìyàwó yín. Mo sì ra góòlù tán ìsì rí mọ́. Làfà bá dóbá ìyàwó bá ní ẹ dákun góòlù ọ̀dà wọ́n ní ire oní ẹbá mú èmi mọ́ rán wọn. Làwọn ìyàwó bá ní ẹ sọ ohun tí ibi tẹ́ ẹ bá yà lọ. Ẹbẹ́rù yìí ni ẹ ti ń kó wálé yìí. Mú ọ̀yá làwọn kẹ́tún dé wọ́n bá gbé báàgì Mẹ́kà méjì ámbàgì àti lọ́gẹ́jì. Wọ́n là fà àbò lọ jẹ́. A sì wọn ẹrù. A sì débi á ti wọn ẹrù. Ẹ sì wọn ẹrù yín tán. Ẹlẹ́fẹ́ lọ ṣe tàwáfù lè wà dáyìn. A sì rí mọ́ ẹrù yín rèé o. Nígbà tá a fà ó wọ ara báàgì, ó kọ rẹ̀ àtàdírẹ́sì rẹ̀ níbẹ̀ lára báàgì. Àfà ni mo lọ Mọ́kà. Ibà ilé ṣe sàárà ni ọ̀já dùn àrẹ ọgbà. Wọ̀sàfà wọ́n tún fi lè máa rí. Àwọn àfà àbọ̀ ka Kùránì ó sì fàdí ẹ̀fún à. Odidi Kùránì ọwọ́ àfọkùn ẹran sọ adìẹ mọ́lẹ̀. Wọ́n ní ìkẹ́ ẹlẹ́jẹ̀ náà gbogbo ẹ̀. Abọ́ tóbi ju owó lọ. Adéwìn bí máa ṣe bá ń lọ́n tiẹ̀ o. Gbogbo Ramadan láì látìlẹ̀ kádìdì ní máa jèrè Ọlọ́run lára àwọn afá. Àfiwọ́tọ̀ ọba lè lọ lò ní jẹun lò sí ní gbowó kì í sì sowó tí ó dìjà lẹ̀. Àwa náà bá máa wá program ẹ̀ ti yé ni. A máa gba ti in another dimension.
وسخاوة في المال. èmi ló ṣe èmi ló fi ọ́ ọ̀sàdúrà ò lè mówó lọ mọ́sáàsì lẹ́yìn ọ̀wá lọ fowó rọ̀ kàràbà àtàgbàdo ọ̀wá fún ọ̀sẹ̀ tí ń ṣe adé olówó tí èèfún lóúnjẹ ni wọ́n ló ní ọbọ̀ ń bọ̀ tọ́ọ̀bá ilé fún àgbàdo tọ́ọ̀bá ilé hásà ní pákó tádìí ẹ bá dààmú tó rí gbé ọ́ dààmú kágbó àríó tó gbà èmi ní ṣe ẹ máa dẹ́jà ẹ mẹjẹ wọn adúà ó léwo làgbòrà gàjì kéèyàn sá ti porúkọ gbogbo nǹkan ló ní májẹ̀mú tiẹ̀ làáfà àbá tó jókòó nulẹ̀ làwọn èèyàn méje bá dé wọ́n ní àfà bò lẹ́rìn adẹ̀wà ní mọ́kà a sì dá owó tá a máa fi jẹun nínú ilé a dá owó tá a máa fi jẹun a sì dáná tán iná àkọ́kọ́ tá a dà á sì rí mọ́ àwọn ọ̀fọ́ kọ owó yín rè o nígbà tá a fọ́ ọkà owó ó di ìlọ́po mẹ́wàá tó fún obìnrin o. máa ń jẹ́ àbìlà àṣà nẹ́tì. àbìlà àṣà pẹ̀lú àṣírò àpamọ́lẹ́. ẹni tó bá ṣe dáadáa kan ẹ̀sẹ̀ mẹ́wàá lọ́wọ́ san. wọ́n máa ń jẹ́ àbíṣe yìí àti. ìwọ́n tó o bá sì ṣàbùrù ìwọ náà ò lè sọ fún ìwọ́n tó lọ. àwọn ìgbìsà ilà ìsìlá. ọ̀nàrẹ́bù máa bọ̀ ètí mo ṣe náà tó bẹ́ẹ̀ wà ní lọ́kànjú àórí màálù tó mú gààrí. wàá tọ́jú bàbá rẹ̀ lọ́wọ́ bó ti tọ́jú rẹ̀ láyé. 500. ẹ̀kọ́ tí mo rí bọ́lá ọ̀nàrẹ́bù àti ní pé kò fira rẹ̀ dáhùn bí rẹ̀ láwọn. ó ní availability fún ọ. every Sunday ilé wa máa ń gbé bàbá.